أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وصحبه وتابعين الأعزان إلى يوم الدين. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba àkọ́kọ́, òun náà ni huwa al-Qahhar, òun náà ni ọba ìgbẹ̀yìn, huwa Rabbul Alamin, òun náà ni ọba gbogbo àgbáńlá ayé. Ọlọ́ọ̀ba yìí òun náà ni ọba tí kò béèrè nǹkan lọ́wọ́ àwọn ẹrú tó tayọ ọpẹ́, òun náà ni a fún ní ọpẹ́. Ọlọ́run dákun má ṣe gba ọpẹ́ wa ọlá Ànábì wa Muhammad. Summa salatu wa salamu ala rasulina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. Lẹ́yìn ìgbà náà a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ èyí tó pọ̀ dahimal abadan tí ò ní lópin fún aláyé lọ́run Ànábì wa Muhammad àti àwọn ará ilé Ànábì àtàwọn sàhábà al-kiram. Ọlọ́run dákun má ṣe bá mu bá wọn. Ní ṣókí, nǹkan tí mo fẹ́ dánilẹ́kọ̀ọ́ lé lórí ni pé inú oṣù tí a wà yìí, tí í ṣe oṣù àánú, tí í ṣe oṣù kẹ́, tí í ṣe oṣù Ramadan, òun náà ni oṣù tí ó lọ́lá jùlọ ní gbogbo oṣù tí Ọlọ́run bá dá. Nínú gbogbo oṣù méjèèjìlá tí Ọlọ́run bá dá fún wa, oṣù Ramadan kò tí ì sírú ẹ̀ nínú àwọn oṣù náà, látara àwọn àánú àti àmùjísà tí ń bẹ nínú oṣù náà tí Ọlọ́run ọba tó fi rán Ànábì wa Muhammad. Oṣù Ramadan yìí Ọlọ́run ọba sọ ní Al-Qur'anul Karim, a'udhu billahi minash shaitonir rajim, bismillahir rahmanir rahim. Shahru Ramadana alladhi unzila fihil Qur'anu hudan linnasi wa bayyinatin minal huda wal furqan. Shahru Ramadan, Ọlọ́run ní oṣù Ramadan, oṣù uẹ̀sẹ̀, oṣù àánú, oṣù kẹ́, oṣù gẹ̀, oṣù àpọ́nlé. Udalin alladhi unzila fil Qur'an, òun náà ni Ọlọ́run ọba sọ Al-Qur'ani kalẹ̀ nínú ẹ̀. Gbogbo tí Ọlọ́run ọba sọ kalẹ̀ pátápátá tí ń jẹ́ tírà inú oṣù Ramadan ní gbogbo ẹ jẹ́. Udalin nas, ìmọ̀nà ní fáwọn èèyàn tí wọ́n ti wà nínú òkùnkùn biribiri kálùkùránì tó dé. Wa bayyinatun minal huda, ó sì wá fún àlàyé ìmọ̀nà Al-Qur'ani fọ́ sí wẹ́wẹ́, ó jẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé kò sí tí ń jẹ́ ẹ̀sìn kankan ju tí Ànábì Muhammad gbé wá lọ. Wal furqan, Al-Qur'ani ó tó dé, ó ṣe òǹpinya irọ́ tí ń bẹ láyé, ó ṣe òǹpinya arọ́ kò nínú òótọ́, ó yẹn rí òótọ́ kò nínú ọ̀rọ̀, ó wá dé di ìmọ́lẹ̀. Látara báyìí, àwọn ọlá tí ń bẹ fún oṣù Ramadan ó náà ni pé Ọlọ́run ọba yóò pa àwọn màláíkà láṣẹ nínú oṣù Ramadan pé ifta abwaba lijannat, ẹ ṣí gbogbo tí ń jẹ́lẹ̀kùn àlìjẹ́nnà, wàgúlíkọ bàbà náà, ẹ sì ti gbogbo tí ń jẹ́lẹ̀kùn náà. Àkọ́kọ́ nínú oore àti kẹta rí nínú ẹnu, gbogbo tí ń jẹ́ lẹ̀kùn àlìjẹ́nnà ilé ìkẹ́ Ọlọ́run ní kí wọ́n ṣí kalẹ̀, káànù Ọlọ́run sì mọ̀ kí gbogbo àdúrà tẹ́nìkọ̀ọ̀kan bá ń ṣe nígbà náà kó sì máa wọlé ìlú àánú Ọlọ́run. Wàgúlíkọ bàbà náà rì, ó wà ní gbogbo tí jẹ́lẹ̀kùn lè ná kí wọ́n ti gbogbo ẹ̀. Òun náà ló fi dájú tó fi ní ọlá ju gbogbo oṣù tí ń bẹ láyé lọ. Ọlọ́run tó wá sọ síwájú sí pé wal furqan náà, òun náà ló ṣe òǹpinya irọ́ kò nínú òótọ́. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì náà wá jẹ́rìí sí nínú ẹgbà wá ọ̀rọ̀ tá a gbà nínú hadith Ànábì Muhammad. Ànábì ní oṣù Ramadan tó bá dé inú oṣù Ramadan, ó ní ọ̀rẹ́ ní tó ṣe pé wà máa ń zálẹ̀ di yẹ̀sùlúbù náà tí ń bá ń wá àwọ̀ Ọlọ́run
fatọ́ libu yóò rí ọlọ́run ọba náà ní rírí àánú, kì í jẹ́ pé yóò rí ọlọ́run face to face o, ká má sì ra wa gbọ́ o, yóò mọ rí ọlọ́run tàánú tí máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run sì máa ṣe fún un. Èyí ni pé ń wá ọlọ́run, òun náà wàá rí ọlọ́run, ní tí ń wá lọ́dọ̀ ọlọ́run ó ṣe fún un ni pé ó rí ọlọ́run nù, ó rí pẹ̀lú tí ń béèrè lọ́wọ́ ẹ̀, kì í jẹ́ pé yóò rí face to face o. Wà máa ń zẹ́lẹ̀ ní ẹsẹ̀gìfìrú náà, ó ní ọlọ́run ọba mi ní ẹ̀bá rẹni tí bá ń tọrọ àforíjì sọ́dọ̀ àwọn ọlọ́run fásitì làwú àásàforíjì tí ń fẹ́ àásàforíjì rẹ̀ fún oṣù yìí. Bí ìrú mẹ́tò Ramadan fún àpọ́nlé oṣù Ramadan, ọlọ́ọ̀bá ní ànábì ní ọlọ́run ọba ní fàyàmúrọ̀lá ta'ala lìkìrámà lẹ́kẹ́ ti bí náà, ó ní fàyàmúrọ̀lá ta'ala lìkìrámà lẹ́kẹ́ ti bí náà, ó ní ọlọ́run ọba yóò pa àwọn màláíkà kọ̀ọ̀kan tí wọ́n máa ń kọ nǹkan, ọlọ́run ó pa wọ́n láṣẹ lásìkò náà. Màláíkà tí ń kọ dáadáa àti màláíkà yìí tí ń kọ àṣìṣe fi sáà Ramadan lóṣù Ramadan wa anna yaktubu lahum li hasanati, pé gbogbo nǹkan tí ó máa kọ fún gbogbo àwa mùsùlùmí tá ń gbààwẹ̀ kó máa jẹ́ dáadáa, gbogbo tí wọ́n máa kọ fún wa kó máa jẹ́ dáadáa. wala yaktubu alayhi sayyi'atun, kí o máa kọ aburú kankan lẹ́lẹ̀ fún mùsùlùmí kan tó jáláwẹ̀. Ọlọ́run fi èyí ṣe àpọ́nlé fún oṣù Ramadana. Ọ̀rọ̀ tá a sọ yìí ràwáhù an Sufi Ibrahima, agbọ́ ọ̀rọ̀ yìí wá nínú Sufi Ibrahima tí àtà sọ̀kalẹ̀ fún ànábì wa Ibrahima alayhi salatu wa salam. Tí àtà sọ̀kalẹ̀ fún ànábì wa Ibrahima tá pè ní Sufi Ibrahima yìí, nígbà tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún ànábì wa Ibrahima alayhi salatu wa salam, ó gbé inú oṣù Ramadan. Ọlọ́run fi ṣe àpẹẹlẹ fún Ramadan ni. Ansarita laylatu awwal shahr Ramadan, àkọ́kọ́ ọjọ́ oṣù Ramadan Ọlọ́run sọ Sufi Ibrahim kalẹ̀ fún ànábì wa Ibrahim alayhi salatu wassalam. Lẹ́yìn ìgbà yẹn wa Taurata àtàwọ́rá òun náà tó sọ kalẹ̀ fún ànábì wa Musa alayhi salatu wassalam. Sita layali ní Ramadana bada sábọ̀ àmà ní Sufi Ibrahim. Ọlọ́run gbà tí ó sọ Taurata kalẹ̀ fún ànábì wa Musa, ó sọ kalẹ̀ ní ọjọ́ kẹfà tí í ṣe oṣù Ramadan. Lẹ́yìn ìgbà tí Sufi Ibrahim sọ kalẹ̀ tí òun lo ìgbà tó pẹ́ tí ń lọ bí sábọ̀ àmà ní Sufi Ibrahim, 100 ọdún tí Sufi Ibrahim ti sọ kalẹ̀, iná ẹ̀ ni Ọlọ́run sọ Taurata kalẹ̀ fún ànábì wa Musa alayhi salatu wassalam tó náà tó wá sọ̀kalẹ̀. Gbogbo inú oṣù Ramadan náà ni àwọn evidence tó sì fi lọ́lá ju gbogbo oṣù lọ nìyẹn. Wà sàbúrà, Ọlọ́run tó sọ sàbúrà kalẹ̀ fún ànábì wa Dáhúdà alayhi salatu wassalam. Ọlọ́run sọ sàbúrà kalẹ̀ fún li uzina asarata layla mina ala tí mi ń bá di Taurata. Ó sọ kalẹ̀ ní ọjọ́ kejìlá oṣù Ramadana, òru ọjọ́ kejìlá oṣù Ramadana lọ́lọ́run sọ kalẹ̀ fún ànábì wa Dáhùd. Báadà Taurata, lẹ́yìn ìgbà tí Taurata sọ kalẹ̀ fún ànábì Musa tán, nígbà tí Taurata jẹ́ tó ti di àsìkò tó ń lọ bí amusamia hamma ní 105 ọdún tí ó ti sọ kalẹ̀, tí sàbúrà ti sọ kalẹ̀, Ọlọ́run sọ Taurata sọ̀kalẹ̀, Ọlọ́run sọ sàbúrà kalẹ̀ fún ànábì wa Dáhùd alayhi salatu wassalam. Ara àpọ́nlé tí ń bẹ fún oṣù Ramadan nù. Gbogbo àwọn tírà yìí inú oṣù náà ni Ọlọ́run bá ń sọ kalẹ̀. Ọlọ́run wá tó sọ wal Injila, ẹ̀rí Injila Ọlọ́run sọ kalẹ̀ fún ànábì wa Isa ọmọ Mariama alayhi salatu wassalamu. Samani asara min bada sabuwan bi alifin wa mi ata sanna. Ó sọ Injila kalẹ̀ lẹ́yìn ìgbà tí sàbúrà ti lògbà fá níwọ̀n 1000 ọdún àtọgọ́rùn ọdún 1100 years tí sàbúrà ti ń bẹ
iná Ọlọ́run tó sọ Ìnjílà kalẹ̀ fún ànábì wa Ìsá ibn Maryam. Gbogbo ẹ̀ náà nínú oṣù náà lọ́ní Ọlọ́run sọ kalẹ̀ fún ànábì Ìsá. Wal Furqan, èyí tí í ṣe Al-Qur'ani tí Ọlọ́run pè ní Furqan náà tó ṣe òǹpinya irọ́ kúrò nínú òótọ́, tó ṣe òǹpinya òótọ́ kúrò nínú irọ́. Sabuhan wa Isrina, ní ọjọ́ 27 oṣù Ramadan tí í ṣe 27 of Ramadan Ọlọ́run sọ kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run fi ṣe àpọ́nlé gbogbo àwọn tó tọ́lọ́run sọ kalẹ̀ tí àwọn yìí Ọlọ́run fi ṣe àpọ́nlé fún oṣù Ramadan ni. Ba'dal Injil, lẹ́yìn ìgbà tí Injil láti sọ kalẹ̀, bisabu amea wa isirina sanna, bisita mea wa isirina sanna, ní 104 ọdún àtogún ọdún. Àwọn apá kan ní 106 àtọdún mẹ́wàá. Àwọn tó bá wí bẹ́ẹ̀, àwọn òkáǹtì ọdún tí ànábì Muhammad tó lò nílùú Medina tó fi padà sí Mẹ́kà ni. Báwọn tó bá ní wà ìsírìnà, àwọn papọ̀ èyí tó ànábì lò ní Medina wọ́n papọ̀ mọ́ èyí tó ànábì lò ní Mẹ́kà ó ṣogún ọdún. Olówó ajẹ́ síta mẹ́à wà ìsírìnà sànà, kìí ṣe 106 ọdún àtogún ọdún tí Ọlọ́run bá sọ Al-Qur'an àti Ìnjílà kalẹ̀ kó tó sọ Al-Qur'an kalẹ̀. Al-Qur'an Ọlọ́run wá ti sọ kalẹ̀ láti ìgbà tí Ọlọ́run ti sọ kalẹ̀ yìí títí wá dòní báyìí. Gbogbo àwọn tíra wọ̀nyí Ọlọ́run ti ṣe àpẹẹlẹ fún oṣù Ramadan ni. Ẹ wá rí oṣù Ramadan yìí, àwọn àánú ń bẹ ń bẹ púpọ̀, mùsìjábà ń bẹ ń bẹ, gbígbàdúrà ń bẹ ń bẹ. Kéèyàn máa ṣàdúrà ń bẹ nínú oṣù yìí ń tó fi gbogbo oṣù yòókù lọ́nu. Àánú ń bẹ ń bẹ, oore ń bẹ ń bẹ, ìparamọ́ ń bẹ nínú oṣù náà, tó fi jẹ́ pé gbogbo ohun tí ń jẹ́ ìwẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ máa ń kásẹ̀ ńlẹ̀ nínú oṣù náà. Oṣù yìí Ọlọ́run ṣe lóṣù àpọ́nlé débi wípé gbogbo sáré lọ hámórì, gbogbo ẹni tí máa ń mu ọtí tó bá jẹ́ ẹlẹ́sìn ìsìláàmù tó ti pé tí ń ṣe nǹkan tí ò dáa tẹ́lẹ̀, wọ́n máa ń pàtì lásìkò yìí. Ẹ rí i pé gbogbo àwọn ìyásẹ́pẹ̀ pátápátá àwọn gan ti dá oṣù yìí mọ̀ pé oṣù àánú ni, oṣù ìbànújẹ́ ni fáwọn o, torí pé gbogbo ọjà èṣù tí wọ́n gbé lérí gbogbo ẹ ti dòkúta nísìn lọ́wọ́ báyìí. Gbogbo ẹni tí ń gbowó èlé wọ́n ti pàtì nínú oṣù yìí. Kódà mo rí ẹnìkan tó fẹ́ wù ẹ̀ṣẹ̀ kan, tí bá ṣe Ramadan ti ń bẹ lóde, ọba mọ̀ pé èèyàn bú lòun làwọn aṣọ fún pé tí Ramadan ti kọ yìí náà mọ̀tún sí mọ́, èèyàn bú ni ó tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbọ́n wa tó sọ lẹ́nu jáde pé yìí bá sọ lára Ramadan ẹni ọba mọ̀ pé èèyàn bú ni ó mọ̀tún padà bẹ mọ́. Ẹ dápọ̀ ẹwọ owó àánú táàrí gbà, ẹwọ ẹni tí mo fi ṣàpèjúwe ẹwọ àánú torí gbà. Ṣé ẹ̀kọ́ tó tí ìbá ṣe oṣù Ramadan dèédé tí ń bẹ lọ́ọ̀rẹ́ tó fi bínú ìbábí tán, kí ló dá padà jẹ́ náà? Ramadan ni ó ní ohun èmi fi gbé ọlá fún oṣù Ramadan ju gbogbo oṣù lọ. Inú ilé tí ó tò tẹ́lẹ̀, ọkọ tí ò rójú ìyàwó, ọkọ ti padà ilé jàmọ́. Ìyàwó gan gbádùn ọkọ ẹ lásìkò yìí pé òun lọ́kọ. Ọkọ mọ̀ pé òun níyàwó, aníjẹ ń lọ dáná fọ́kọ mi, ọkọ aníjẹ ń lọ gbàwẹ̀ lọ́dọ̀ ìyàwó mi àtọmọ mi, ọkọ padà lé, ìyàwó náà padà lé. Sọ́sù kejì àbóṣù àánú kọ́. Ọlọ́run ti fún alẹ́fídẹ́ǹsì pé gbogbo oṣù Ramadan oṣù àánú ni. Gbogbo àánú táwọn arígbà nínú oṣù yìí Ọlọ́run bá fi mọ́gbọ́n ńlá rẹ̀. Wá róṣù yìí ẹja máa tọrọ níbẹ̀. Wà sọ́dọ̀ àkọ́ ká máa ṣe sàárà wà dùhà àtàdúà. Ẹni tí ò ní ká fún níbẹ̀ káwa náà gba orí àmọ́ yí táàṣe dáà ní sèmí ìmọ́jẹ̀ náà. Mélòó ẹni àjọ ṣe tèsí bá kọjú mọ́ọ̀tà, ikú ti pa wọ́n jẹ̀ mọ́. Àwa tá a ṣẹ́kù yìí làhólẹ̀ lẹ́nà wọ́n làkú àtàlọ́nà ilẹ̀ ìbílẹ̀ yìí, wallahi kìí sagbára wa ni, kìí ṣe mímọ̀ ṣe kìí sọgbọ́n wa. Ọlọ́run já gbẹ̀ mí lọ, èyí tó bá wọn Ọlọ́run ni ó gbà nínú àdúrà òun yẹ̀fọ́ alúfúnlùmọ́ alúkùnmọ́ yẹ ṣọ́ kí ní fún ṣara òun wà dọ̀ra. Àwọn tó ti kọjá yìí náà tọrọ ọdún ni Ọlọ́run fún wọn, àwa náà tọrọ ọdún ni Ọlọ́run fún wa. Lẹ́yìn gbogbo yẹn náà ni ó tọrọ ẹ̀mí, kìí ṣe gbogbo yẹn náà Ọlọ́run fún, ṣùgbọ́n Ọlọ́run fún àwọn àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àtẹ̀mí tí ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run fún alẹ́ mi yóò fún àjù bẹ́ẹ̀ lọ. Ọlá Ànábì wa Muhammad abẹ́ọ́ gbogbo etí tó gbọ́rọ̀ yìí, Ọlọ́run ọba ni uwalẹ̀ kamal àti ànábì rẹ̀ àná ló pé
èyí tá a sọ yìí bá a ṣe máa sọ ní ọlọ́dàkùn bá fàlùbáríkà sí ọlá ànábì wa Muhammad yàákì la hawla wala quwwata illa billahi wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim amin. A tún máa tẹ̀síwájú nígbà míì inshallah rahman.